Emir Ìlọrin ara àwọn adájọ́ Nàìjíríà ní tẹ́tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfáà yẹn ló jẹ́ pé lọ́ọ̀yà àtàdájọ́ kankan ni wọ́n mọ bẹ́yẹn ṣe lè manipulate case. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ sí lóòótọ́ ni Emir Ìlọrin adájọ́ ni Emir Ìlọrin ṣé Emir Ìlọrin ti ṣe lọ́ọ̀yà rí ni? Ẹ wá gbọ́ nǹkan tí bàbá sà àti ìṣe kẹ́ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ. Wọ́n tún pẹrẹpẹ ọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin tán jó ilé ìyá olórìṣà tán sọ màmá onímàmá tán sọ sí ẹsẹ̀ àárọ̀. Ẹ wá lọ gbọ́ nǹkan tí bàbá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kẹ́ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ. Mo ní wọn ó dá kéèsì yẹn rú because tẹ́ bá ti lè rí èèyàn, tẹ́ bá ti lè rí oníṣẹ̀ṣe àtàwọn àfáà yẹn even kó jẹ́ Christian ní nǹkan bá tún papọ̀ ní Ìlọrin tẹ́ ń wò yẹn wọ́n ti jẹ́ lẹ́sìn míì tó bá fi lè ṣe kéèsì yẹn ní Ìlọrin wọn ó bà kéèsì yẹn jẹ́. téèyàn máa fẹ́ tírìtì fọkọ̀ọ̀pù lọ́rin kẹ́niyàn ó gbégbèsè láti transfer kéèsì yẹn kó mbẹ́ yẹn ká gbé lọ sí ibòmíì láti lọ ṣe. That is the only way. Tí wọ́n bá wá rọrùn láti move kéèsì yẹn out of Ìlọrin ẹ gbàgbé kéèsì yẹn ẹ lè win ẹ̀. Àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lé ní ẹ lè win ẹ̀ láéláé. Ó ṣẹlẹ̀ ńgbà tí Tani Olohun. Ó ṣẹlẹ̀ ńgbà tí Tani Olohun. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri lórí àwọn cases báyìí tó bá ti jẹ́ bóyá ẹlẹ́sìn kan bá sọ̀sọ̀ àwọn àfáà lọ́rin ni mo dá kéèsì ẹ̀rú. Torí ẹ̀ mo ṣe ń sọ ń gbà yẹn pé ìrànlọ́wọ́ táwọn yóò bá ṣe fún ìyá yẹn ká tètè ṣe. Èmi ò ní àkáǹtì ìyá yẹn lọ́wọ́ torí àwọn èèyàn ń pè mí fún. Mi ò ní àkáǹtì ìyá yẹn lọ́wọ́. Ó dàbẹ́ pé lánàá mo rí tí Tani Olohun post ẹ̀ lórí page ẹ̀ lórí program ẹ̀ tó ṣe wọ́n gbé jáde. Ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ ràn ìyá yẹn lọ́wọ́ ẹ lọ ran ìyá yẹn lọ́wọ́ ẹ jọ̀ọ́. Àwa náà lọ́dọ̀ tí wọ́n bí àwa náà àti ń plan nǹkan tá a fẹ́ ṣe. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba abẹ̀yín ni. Ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ tẹ́ ẹ fẹ́ kí ìyà ó jẹ ìran Yorùbá gbé. Ẹ dìde ìrànlọ́wọ́ sí ìyá yẹn. Wọ́n ti fẹ́ twist case yẹn mọ́ ìyá yẹn lọ́wọ́. Wọ́n ti fẹ́ twist ẹ̀ mọ́ lọ́wọ́. Irú àná yẹn ìyá yẹn ń ké ni tó ń sunkún. Wọ́n ti ro ẹjọ́ oríṣiríṣi. Wọ́n kọ́ àwọn bloggers jáde tó ṣe fídíò tó jẹ́ pé wọ́n ń jẹ́ ká máa mọ̀ pé ìyá yẹn ń parọ́ mọ́ àwọn mùsùlùmí ni táwa ló jólé. No evidence. Wọ́n sá mọ̀ pé lẹ́jọ́ mo ti mọ̀ pé ibi tí kéèsì yẹn máa kú sí nìyẹn. Ìgbà kéèsì Tani Olohun tí Kataláre ní good case at least tá a bá fáìlì kéèsì pé kidnapping àti gbogbo bọ́yẹ tán ẹni tó tán kíní bọ́ wọn ò rí ṣe. Emir Ìlọrin ara àwọn adájọ́ Nàìjíríà ní tẹ́tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfáà yẹn ló jẹ́ pé lọ́ọ̀yà àtàdájọ́ kankan ni wọ́n mọ bẹ́yẹn ṣe lè manipulate case tí ẹjọ́ ò ní favour ẹni tí ń bá wọn jà. So ìdí nìyẹn tó jẹ́ sọ láti lẹ̀ wípé ẹ̀kàn wá bí ìyá yẹn ó ṣe save because bí ìyá yẹn ṣe wà yẹn kò save. Mo mọ̀ Ìlọrin dáadáa wọn à ní sinmi. Mo mọ̀ wọn à ní sinmi. The best thing tẹ́ lè ṣe àdẹ níjọba nílùú tí máa gbọ́ ẹkún mẹ̀kúnnù àní kò síjọba tó láàánú mẹ̀kúnnù. Òun ni ìṣòro tá a ní tí ń jẹ́ kó rọ individual láti yan ẹgbẹ́ ara wọn jẹ. Tó yẹ pé ibi tíjọba ti dá ní irú kéèsì yẹ kíjọba ló yẹ kó take kéèsì yẹn up but kò sí nǹkan tó jọ. Bí àṣà màmá mi grandma mi kò tó kú yóò ní
má jẹ́ kí wọ́n yàn ẹ́ jẹ o, tá bá wá yàn ẹ́ jẹ má jẹ́ wọ́n pa ọ́, tètè sápò ń bẹ̀. Tá bá yàn ẹ́ jẹ àyànjẹ gbé ni, tá bá pààyàn àpagbé ni. Àwọn tí ìjọba ń bẹ lẹ́yìn wọn làwọn tí ìyà ń bá fa wàhálà. Ìjọba federal ń bẹ lẹ́yìn wọn, ń bẹ lẹ́yìn mùsùlùmí country yìí, torí ẹ̀ ló fi hard. Gbogbo cases ẹni táwọn èèyàn ṣe, if you are doing any case against Muslim in this country, you are just wasting your time. Ó hard láti win because where we have a sitting president as and his vice president, the same religion. Báwo lẹ ṣe fẹ́ ṣe irú kéèsì tí tẹ́ fi win ni wọn? State tẹ tó ti lọ fa wàhálà gangan fúnra yín, state yẹn náà Muslim state ni, Kwara state. Báwo lẹ ṣe fẹ́ win ní irú kéèsì yẹn? Kò rọrùn. Kéèyàn ní kéèsì tó jẹ́ ní jù bẹ́ẹ̀ lọ kò rọrùn. Tí n bá ṣe ariwo táwọn èèyàn pa lórí Rahman tó pààyàn nílọrin gbà yẹn, àti pé àwọn ara wọn ni wọ́n para wọn gbà yẹn, ló jẹ́ kéèsì yẹn lè tó báyìí tó pé bí Christian ni Rahman pa tó fi ṣòwò, àbí ọmọ ẹlẹ́sìn míì tí ì ṣe mùsùlùmí, wọ́n lè tẹ kéèsì yẹn rí. Àṣírí bọ̀lẹ́ gbọ́ lẹ́nu mi lè ní bí Ìlọrin ti rí nù, bí Muslim ṣe rí nìyẹn. Ẹ̀sìn táwa náà ṣe dáadáa ni, àmọ́ra wa, àmọ́ wa tá a mọ̀ ń wà mọ́ bọ́jú máa ń manipulate nǹkan, tá a dẹ̀ dákẹ́ tá a mọ̀ wòran bí wà tí o sí nǹkan kan. But títẹ̀mí ẹ wá bẹ́ẹ̀ ṣe tààbò lórí ìjà yẹn, ẹ rí i pé mo ń pariwo ààbò lórí ìjà yẹn. Ìgbà tí Tani Olohun bá ṣe pariwo ààbò rẹ o, tó ra mọ̀ pé wọ́n lè pa Tani Olohun níbi tí ló ń bí wọn dé. Àtúwọ́n ń bẹ̀ yín nítorí ìtọ́lọ́run ọba, ẹ wá ààbò fún ìyá yìí, ẹ jẹ́ kí ìyá yìí wà lábẹ́ ààbò tó lágbára. Kò wù mí kí ìyá yìí padà sórí ilẹ̀ yẹn mọ́, kò wù mí. Tá bá rí ibòmíì tó secure outside Ìlọrin, kábàyà yẹn ṣe ilé síbẹ̀, kí ìyá ọ ní ibùgbé, kí inú rẹ̀ ó dùn, ilẹ̀ yẹn kó tà á. Bó ṣe wà ń gan wọn ò ní ìrà dáadáa. Àṣírí ẹgbẹ́ lẹ́nu mi lé nìyí. Nígbà tí brọ́dà mi kan fẹ́ kúrò ní Kánò, gbogbo tó bá ti jọmọ́ bí ilẹ̀ mọ́là, ilẹ̀ àwọn Fúlàní, ẹgbẹ́ mi kan fẹ́ kúrò ní Kánò, ilé rẹ̀ tó fẹ́ tà ńgbà yẹn, nígbà tí ó ra ilẹ̀ lọ́wọ́ wọn ní iye tó rà, ìgbà tí ó tà tó ti di ilé tuntun tí wọ́n ti lò ju oṣù méjì lọ, ó wá fẹ́ tà kúrò ń bẹ̀ pé òun padà lọ sí South. Tẹ́ bá gbọ́ iye tí wọ́n ná, bí wọ́n ṣe rí nù. Tí irú rẹ̀ jẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ń bí, àwa ò dánrú ẹ̀ wò rí sí yàn. Kọ́ ọjọ́ ọmọ Kánò kọ́ fẹ́ ta nǹkan rẹ̀ lé ní value tán ta nǹkan ládùúgbò yẹn wàá tà. Báwa ṣe rí tiwa ni àwa ń ṣe ẹni tí máa ń fẹ́ káyé èèyàn burú, bí ìran Yorùbá ti rí nìyẹn. But a ti kẹ́ran mérò láti lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ní Fúlàní lọ́rẹ̀ẹ́ lẹ́ni tẹ́ ẹ ní Gàmbàrí lọ́rẹ̀ẹ́, gbogbo yín là ń dọ́gbọ́n ṣe àwọn wáàsí yìí fún, là ń ṣe ìṣítí yìí fún. Ẹ ṣọ́ra yín, wọn ò kì í ṣọ̀rẹ́ ànídalẹ́, wọn à ń ṣọ̀rẹ́ tí èèyàn máa gbẹ́kẹ̀lé. Wọ́n dàbí ìgbà tí èèyàn mú ejò tó jù sínú agbádá ni, tó wá tó wé okùn mọ́ra rẹ̀ lọ́rùn. Ṣé ẹ mọ̀ pé ejò yẹn ò rí ibi sán dáadáa? Ó ní kéèsì tẹ́ ẹ bá mú Fúlàní àbí Gàmbàrí lọ́rẹ̀ẹ́. Títí mi lórí yẹn, ẹgbọ́n tí ìyá gangan fúnra rẹ̀ fẹnu ara ẹ̀ sọ, ẹ̀ rí ibi tí ìyá ti ń sunkún bọ̀lọ̀bọ̀lọ̀. Ìyá yẹn ké, ẹkún ìyá yẹn ní pa èmi nígbà tí mo rí tí ìyá yẹn ké. Ẹ̀yin náà wò ó. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ gbà mí o, ẹ gbà mí, ẹ ràn mí lọ́wọ́ lérí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí o, torí mò ń gbọ́ pé wọ́n ti fi hàn lẹ̀ o. Ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé o, ẹ dákun torí Ọlọ́run. Mi sàrájú ká mi délé èèyàn o, ilé mi náà ti á pè mí lẹ́jọ́ yà á sí ọ̀sẹ̀ nínú oṣù kọkànlá tàṣọ̀sẹ̀ ìnáwó tí mo fẹ́ lè ṣe ọdún Ọ̀ṣun mi tí mo fẹ́ lè ṣe lé ní ọmọ agbẹ́yangí yẹ̀kínì
ló rán ọmọ rẹ̀ sí mi pé wọ́n pè mí ní community o mo lè bá nílé agbẹ́yẹngí mo bá gbogbo àwọn mẹ́sàn-án náà bá lérí ìjòkó torí mo kà ní akínmi tán mo kíran tán mo kí tí ò sí o náà kí Dáre kí máa gbọ́ tí yàn fẹ́ sọ ọmọ mi bíbí inú mi ní jẹ́ Dáre pé kí máa gbọ́ àwọn ìtọ́jú pé yàn fà wọ́n wá bá yàn pé kí yàn sọ fún mi pé yàn ìfẹ́ ṣẹ̀ṣẹ̀ o yàn ìfẹ́ tó ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ ní gbogbo ìlú Ìlọrin mọ́ pé ṣe bẹ́ẹ̀ bí gbọ́ pé wọ́n sọ̀rọ̀ lérí àwọn ọlọ́ọ̀sùn pé yàn ìfọlọ́ọ̀sùn mọ́ ní yàn ti fẹ́ yàn ní ṣẹ̀ṣẹ̀ mọ́ pé á ní kí yàn kìlọ̀ fún mi fún kí ni á ní mò ń ṣe á ní yàn fà ní á ní ìfẹ́ ọlọ́ọ̀sùn yàn ti fẹ́ ní ṣẹ̀ṣẹ̀ ọ̀dà èmi tí a ń bẹ nísàlẹ̀ kóòkó ti pẹ́ aláàfáà tí a bá fẹ́ sọrú ẹ̀ ẹni kó wá yọjú sí mi mo fẹ́ rí i mo fẹ́ ráláàfáà yẹn kájọ sọ̀rọ̀ a ní sáláàfáà lè mí mọ̀ wá ká ni àbẹ̀mí fẹ́ gbọ́ ní táwọn fẹ́ bá mi sọ tí ìbá sì farabalẹ̀ láwọn pé èèyàn ti fẹ́ lé mi ti pẹ́ bí a bá yẹ pé mi ò kọ́lé nìyẹn ti lé mi kò ní ìsàlẹ̀ kóòkó yìí mo á rìnrìn mo wí mi rí bàbá ẹni náà tó lè lé mi kò ní ìsàlẹ̀ kóòkó mo wí nítorí tọ́lọ́hún tó à ń fàyún ọmọ mi mọ́ wọlé mílíọ̀nù ìkákun ní sùúrù kí n gbọ́ tí wọ́n fẹ́ wí bẹ́ẹ̀ ni aláàjì kan ti dìde pé sọ ń gbọ́ tí wọ́n fẹ́ sọ fún ọ bí wọ́n bá jólí ẹ̀ tí wọ́n bá ti sọ náà sí bọ́ọ̀kú nísàlẹ̀ kó ìhàn ìjọ̀kú sí ni èmi á fẹ́ lọ́mọ arákùnrin ọmọ mi wí kó mọ̀ lọ́mọ ọlọ́pàá tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi òun náà wí kí n filẹ̀ pé kí n mẹ́sùn wọn sun ọ̀gá ni tó jẹ́ ẹni tí mo fẹ̀sùn sùn bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ bí mo ṣe pe ọ̀gá nù torí nọ́mbà ọ̀gá yẹn wà lọ́wọ́ mi ẹ ń pè ní orúkọ Bàbá Saidi ní à ń jẹ́ ọmọ lómọ̀ ni tó jẹ́ ìsádìílé ọkọ mi kó mọ́ fọ̀rọ̀ ògùn tá a ṣàlàyé sí ó sì pè wọ́n lójú ẹsẹ̀ lójú mi náà ló ṣe pè wọ́n pé ìyá tẹ̀ ń kojú tí wọn ẹ má dá wàhálà alẹ́ o ẹ bá dá wàhálà alẹ́ agbára yẹn ò ní ká o torí ìyá tí wọ́n pe gbogbo àwọn oníṣẹ̀ṣe lérí ọ̀rọ̀ tẹ́ tó ń bi ìyá o ti kí ìyá má pe àwọn ẹnìkankan kí má torí ọ̀rọ̀ má torí ìyá ṣẹ o pé torí wàhálà ń bẹ́lẹ̀ tí àwọn èèyàn ti fẹ́ kí ọ̀rọ̀ yìí kí ṣe pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì í kí ṣe pé ọ̀dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ tí èyí tiẹ̀ mọ̀ pé gbogbo tí wọ́n ń fẹnu sọ àti wọ́n farapamọ́ pin lọlé ọdún ni wọ́n lọlé ọdún tán ọ̀hún wá ọ̀mọ̀ náà lọ sọ́nà sílé mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣàánú mi gbogbo oníṣẹ̀ṣẹ̀ ṣàánú mi gbogbo lórìṣà ẹ dìde o torí mò ń gbọ́ pé wọ́n ti sí hàn lẹ̀ o mò ń gbọ́ pé wọ́n ti yọ wọ́n kúrò níbi wọ́n ti hàn mọ́ wọ́n tàn mí o wọ́n ti ń tàn mí síwájú omi ìgbọ́bọ̀ kò mọ́ o mò ń yálé sùn ní aṣọ kan yòówù wọ̀ káre o bí ẹ wèrè ẹ dákun ẹ ṣàánú mi ẹ mọ̀ gbà mí o gbogbo dúkìá mi ní alálàsé o tẹrantẹran mi lójó mọ́lé gbogbo tẹlifíṣàn kí ní omi tútù yẹn máa mára tútù gbogbo ẹni ẹjọ́ o bẹ́ẹ̀ tí ẹ mọ̀wé mo ní làákàyè kí ní ọrùn mi bẹ́ẹ̀ wọ́n sàn ṣe jàǹbá òmí báwọn tán wọ́n ṣe jàǹbá wọ́n fẹ́ lu ọpọlọ Ìlọrin lémi lérí ẹ̀yin ilẹ̀ á lè gbà mí ẹ̀yin oníṣẹ̀ṣe lè gbà mí ẹgbẹ́ ẹ̀yin ilẹ̀ lè gbà mí ẹ̀ lè ràn mí lọ́wọ́ torí mi ì mọ bí òun lè ságbà lẹ́yìn bọ́n bá retí bí èbá rí ẹni ẹ̀ ń ṣàánú mi bí àkókòrà mi kúkú kò láyé kò mọ̀ bí mi èní máa fojú rí yìí mo rí ẹ dákun ẹ ṣàánú mi gbogbo Ifá kanṣu adúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ lóore o Ọlọ́run ó ṣẹ̀san fún yín o ìmọ̀lẹ̀ ó ṣẹ̀san fún yín o gbogbo oníṣẹ̀ṣe pátá adúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà wá o ẹ má jẹ́ yà yìí jẹ wá gbé o ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ o ẹ ṣàánú wa o ìyá yìí ti dàgbà kò síṣẹ́ kankan tó lè ṣe mọ́ kò sí kankan tó lè ṣe mọ́ tó fi gbogbo tó kójọ mọ́ o ẹ ṣàánú ìyá yìí o. ìyẹn bẹ́ẹ̀ yẹn borí pé ẹ ti rí gbọ́ bí gbogbo àlàyé tí ìyá yẹn ṣe kọ́lá lánú kó fi sọ rẹ̀ àtààbò rẹ̀ kó fi bòyá yẹn ìyẹn lọ. lẹ́yìn àná òde yìí bí àjẹta sànà ni kò yé mi nílùú Ìlọrin la bá dédé léegun bá gbajú nígboro ìgboro ìlú Ìlọrin Ìlọrin abibo wọ́n pè bẹ́ẹ̀ ní Ìgbèjìlá Ìlọrin Kwara State. àwọn kan nírọ́ ni skiti náà ń ṣe kò lè jẹ́ skiti káwọn àgbààgbà wo dúró ara àwọn àgbà ṣàǹkóṣàǹkó tó jágbà wo tí wọ́n dúró tí wọ́n ń wọ́ọ̀ṣì kí nìyẹn wọ́n ń wo ẹni tí ó bá jáde tí ó àtàkì wọn torí mo rí pé ìdúró àwọn àgbà wo yẹn ìdúró tí ó bá bàjẹ́ kó bàjẹ́ ni táàdì ó bá dà sí káàdì ó dà sí wọ́n gbé ṣùwá sórí ìwọ́de eégún yẹn wọ́n gbé ṣùwá tẹ́fì mọ̀ pé ọ̀rọ̀ tá a sọ́jọ́ kìíní àná
ọ̀rọ̀ náà wá sí ìmúṣẹ. Ẹ̀yin náà ẹ wo bí eégún ti jó, eégún ní ń jó yẹn wò. Èmi tí mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìlọrin tí mo ní tó bá wù yín ẹ máa fi rọ́ lògbà. Yorùbá pa òwe kan, wọ́n ní bí ọ̀rọ̀ bá lọ lógún ọdún ìjọ kan òdòdó bá. Tí èèyàn bá mú irọ́ tí bá ń lò lọ́nà tó tọ́, tí ò fi yà jẹ ọmọnìyàn, possibility wà kó mú irọ́ náà jẹ. Ṣùgbọ́n ẹni tí bá ń mú irọ́ tí ń lò lọ́nà tí ò tọ́, tí fi ń yan àwọn èèyàn jẹ, tí fi ń pa àwọn èèyàn lẹ́kún, kò sí ní inú Elédùà gan ò ní dùn sírú ẹni bẹ́ẹ̀. Òní tí Ìlọrin ṣe tí mo fi sọ fún ọ pé ẹ̀yin Gàmbàrí ẹ wò kẹ̀kẹ́ wọlé níjọ́ kan ilẹ̀ ìlú Ìlọrin ó bọ́ lọ́wọ́ Fúlàní. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lénìí tó bá dàbí irọ́. Ilẹ̀ ìlú Ìlọrin ó bọ́ lọ́wọ́ Fúlàní, ó tún díjọ́ kan lénìí. Ẹja máa bá bọ̀. Ilẹ̀ Ìlọrin yóò bọ̀ torí ẹ ti ṣiṣẹ́ lòdì sórí ilẹ̀ yẹn, ẹ ti hùwà lòdì sí, ẹ ti tẹ̀ ẹ́ níbi tí ò yẹ kẹ́ ti tẹ̀ ẹ́. Dandan ni kó bọ́ lọ́wọ́ yín bí ó ti rí nù. Àṣẹ ti dùn. Àfijọ́ ẹlẹ́yẹ tí wọ bàtà dẹ, àfijọ́ àgbàgbà tí ṣòkòtòkòtò mọ́wọ́ ìbáyín. Láàlú ògiri òkú dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ o. Mọ́jà ṣe ọtẹ́, mọ́jà tójú lẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gun ayé, mọ́jà ogun wa lẹ́sẹ̀. Mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà, aṣọ ọkà ènìyàn mọ́jà bá wọn tẹ̀. Ẹni tá a ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ. Mọ́jà bárò ẹni bẹ́ẹ̀ dà papọ̀. Lánàá a ṣètò lórí ọ̀rọ̀ àwọn amúròyìn wa lórí nǹkan tí a rí pé ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ní kò pẹ́ kò tẹ́ ń sọ̀rọ̀ ọjọ́ iwájú kan tó jìnnà dandan tá a sì nígbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀ torí a rí ètò ayé bí ètò ayé ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo dẹ̀ mú àkàwé wá pé àwọn onílé kejì wa, àwọn ò mú ní kékeré. Nígbà tọ́rọ̀ yóò fi di pé Trump wọ ìlú yìí wá, ó wá yí bọ́ǹbù sílẹ̀ Haúsá, àwọn rìpọ́ọ̀tù tí wọ́n ni wọ́n tẹ̀lé. Rìpọ́ọ̀tù tí wọ́n mọ bí tí wọ́n ti lè gbá àwọn pípù yìí ní láti lè yín wọn léèkánná tí kánná ti múlẹ̀ mú wọn. Ibẹ̀ náà ti rìpọ́ọ̀tù wọn wípé wọ́n ń pa Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ọ̀pẹ́ táwọn bá gbé odidi kéèsì lọ pé àwọn fẹ́ ká wá pín Nàìjíríà, wọ́n ti ń ṣe léyìí ọjọ́ ti pẹ́ tí ò sẹ́nibọ́dì tó dá sí. But everybody wọ́n á rí, wọ́n dẹ̀ fi fídíò hàn, video evidence bọ́n ti ń pa àwọn èèyàn lórílẹ̀‐èdè, wọ́n dẹ̀ rí àwọn tí ń pa àwọn èèyàn, nǹkan tí wọ́n sọ jáde lẹ́nu. Ilé jẹ́ kó jẹ́ kí ìrìn àjò yẹn kó bí Trump nínú. Trump jẹ́ ẹ̀yà kankan tó yẹ pé kí làǹgó ni ó ya wèrè tó bá ti fi ti gbọ́ nǹkan tó dẹ̀ fojú rí yóò react títí ẹnu. Kódà kẹ́bù Trump kó ti mọ lọ kẹ́sọ́ pé ìyá rẹ tó bá wẹ̀yìn tó kàn rí ọ tó yàká lásán
yóò padà wá challenge ẹ bóyá irú èèyàn bẹ́ẹ̀ ni kì í ṣe tí wọ́n fi ti gbọ́ nǹkan tó wò pé ẹ fi wọ́n lẹ̀ rárá yóò challenge ẹ nìyẹn pé ó bú ya mi lẹ́ẹ̀kan that's his type. Ó dẹ̀ gbígbèsè lórí ọ̀rọ̀ àwọn arábí pé ẹ̀ ń pa kìrìsìtẹ́nì Nàìjíríà ẹ̀ ń pa kúkúrú ẹ̀ ń pa gbogbo. Fortunately àwọn arábí ò dáwọ́ dúró wọ́n ṣe ń pa kúkúrú wọn pa gbogbo lọ tó ná àwọn afojú ara ẹ̀ tó fi ti ara ẹ̀ gbọ́ kọ́tùpọ̀ wá swing into action. Now àwa sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá àti ibi tọ́rọ̀ dé dúró ẹ mọ̀ pé Yorùbá Ọlọ́run fún wa lẹ́bùn gan aláwọn ọmọ nǹkan tán máa ń ṣe bí ẹni pé wọ́n mọ nǹkan tí wọn ò sì mọ dùgbà òun ló bá ilẹ̀ Yorùbá débi tá a bá délé ni inú mi máa ń dùn tá a bá sọ̀rọ̀ tá a bá ta sí wa tá a wá sọ̀rọ̀ àwọn náà wọ́n sọ níjọ́ kínní àná pé Bọ́lá Ahmed Tinubu ò lè dá orílẹ̀-èdè yìí pín tí mo fi mú evidence wá pé kò lè dá pé kí wọ́n ní ń bà yín lẹ́rù lórí ọ̀rọ̀ Ìgbò tẹ́ ẹ fẹ́ kí Ìgbò ṣèjọba lórílẹ̀-èdè kí ní ń bà yín lẹ́rù ẹ fẹ́ kí Ìgbò rúùlù ẹ sì fẹ́ kí wọ́n lọ ìgbàgbọ́ sẹ́ni pé tá a bá fi lè fún Ìgbò wọ́n bá gbogbo nǹkan jẹ́ wọ́n lọ wọ́n sá lọ wọ́n declare ṣùgbọ́n tó bá fún Yorùbá ò ní lọ ó túmọ̀ sí pé Yorùbá wà gullible tiwọn that is the meaning that is just the meaning. Ìyẹn wá bọ́ ibi tí mò ń lọ kọ́túnù ibi tí mò ń lọ rèé o ní abala àríwísí ẹnìkan bá bẹ̀rẹ̀ ló bá tẹ̀ ló bọ̀rọ̀ nǹkan tó máa ń yà ń lẹ́nu lọ́dọ̀ àwọn Yorùbá rèé wọ́n máa ń ṣe kinní kan wọ́n ń ṣe gbá oníṣàwà gan ṣàrò pé wọ́n sá mọ́ sọ̀rọ̀ nígbà tẹ́ gbé yá àwọn nìkan ni wọ́n rí kinní yẹn dáadáa èyí tẹ̀ ń sọ̀rọ̀ ń parẹ́ ẹ̀ rí pé níbo ni Trump àti Netanyahu ti sọ gbogbo nǹkan tó sọ òjọ́mọ́ bẹ́ẹ̀ yẹn mo kàn rẹ́rìn ni ẹ̀yin 2+2 lẹ́yìn believe pé 4 irú yín lẹ́kàn wá nú ayé ẹ̀kàn rìn lọ́nú ayé bá dára mo mọ́ sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá rí bíi titi yín tí balẹ̀lẹ̀ bá rí bẹ́ẹ̀ ṣe rí bàbá tí ń sọ̀rọ̀ yẹn ni mò ń bá wí o tó jẹ́ pé ẹ believe pé 2+2 náà ni ó mú 4 wá ẹ̀ ń tan ìgbésí ayé yín jẹ ni ẹ̀ sínú ayé ẹ lọ́wọ́ àwọn èèyàn dáadáa àwọn èèyàn tẹ̀ ń wò ó 5+5 wọn a máa mú 4 wá o àṣírí lẹ́gbẹ́rẹ́ nu mi lé nìyí máa rò pé bí wọ́n ṣe ń ronú làwọn ṣe ń ronú máa rò bẹ́ẹ̀ ìwọ rò pé 2+2 àlejò yẹ kó lè mú 4 wá bọ̀ àwọn olóṣèlú tẹ̀ ń wò yẹn ayé wọn ò rí báyẹn wọ́n lè kọ́ 1 minus 3 tí wọ́n dẹ̀ sọ fún yín pé 4 ló mú wá tí ò sì sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí tí ò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí. Mo rí conference kan táwọn kan ṣe lánàá ní England ṣé England níyà tó ń sọ̀rọ̀ nípa Trump pé nǹkan tó ń ṣe ò dáa pé báwo ló ṣe máa tamper pẹ̀lú sovereignty other country kíníkan wọ́n ka títí eléyìí tó ṣe ní bóyá Iraq àbí Afghanistan ni wọ́n tún sọ títí oríṣiríṣi gbàtí Trump máa jáde tó máa sọ̀rọ̀ ó lóun ní chief security gbogbo ayé bóun lòun ní army tó strong jù òun sì lòun ní nǹkan jagun tó lágbára jù pé kò sẹ́nibọ́dì tó lè challenge òun ó tó tún sọ. Lánàá mo kàn rẹ́rìn ni pé ṣe rí àwọn ọmọ Nàìjíríà kan wà àgọ̀ ni ó pa wọ́n àgọ̀ mo wò wọ́n títí especially Yorùbá òun ló bá wa débi tá a délé ní kòhun ni ìsì ń dùn yìí ká ní lójoojúmọ́ ń dùn yìí ká ní. àwọn atẹ́rí tá à ń sọ̀rọ̀ tá à ń ṣe gbogbo gbìyànjú tẹ́rí tá à ń ṣe yìí táwa bá dún jókòó bíi títí yín tẹ́yìn ń sọ pé kò rí bẹ́ẹ̀ kìnìkan tẹ́yìn ń àtáàkì wa àwa ò ní move ẹ̀ débi tó dé dúró lénìí awareness yẹn ò ní débi tó dé dúró lénìí kò ní débẹ̀ àwa náà kàn máa bá lọ pé Nàìjíríà ó dájọ́ kan Bọ́lá Ahmed ó sì tiẹ̀ lọ wọ́n tún gbé Fúlàní wọlé. ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ Bọ́lá Ahmed Tinubu ṣé wo yẹn èjì ẹ̀ kọ̀ǹpì èjì ẹ̀ ṣé bó ṣe ṣèkó lẹ́rù pé yóò ṣe Nàìjíríà ni
bàbá yẹn gan náà kàn ń ṣe gbìyànjú ni òun gan mọ̀ pé òun kàn ń gbìyànjú ni age is on his side. àwọn tẹ̀lé ń wòye Àsàmú Àkéṣì wọ́n lórúkọ tá à ń pè wọ́n ìwọ tó bá gbá mọ́là tó bá bá wọn gbé nílùú wọn dáadáa ọmọ ọ̀rọ̀ ẹ̀dá tó jẹ́ wọn ò kì í ṣe táìpù tí wọ́n máa ń prepare bọ́n ṣe prepare Lagos State tí wọ́n hand over fún Yorùbá táwọn wá ní monitoring team tí ń monitor wọn kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Haúsá ṣe rí o torí ẹ̀ ni Wùmí ṣe ń pariwo pé gbogbo ìyà tí bàbá Tinubu fi ń jẹ àwọn èèyàn ni ó dá àwọn èèyàn ó hì tiẹ̀ títí dọjọ́ kú tó bá wá di eventually tí gbogbo kìnìún bá lọ work wọn ó hì tiẹ̀ títí dọjọ́ kú ni èmi mo mọ tí mo rí mo fi sọ bẹ́ẹ̀ kò lè yẹ́yìn torí pé kì í ṣe Yorùbá ni wọ́n gbéjọba yẹn fún tí Tinubu bá kúrò mẹ́ kódà kẹgbẹ́ fún tífí mọ́lá ọ̀sà wà lọ kábínẹ̀tì ẹ̀ Fúlàní ó wà ń bẹ̀ ìgbàyẹn tó máa mọ̀ ìgbàyẹn tó mọ̀ nígbà tí Tinubu wà ń bẹ̀ ṣé wọn ò jí owó ni ṣé wọn ò jí owó ara ń kan the whole north ẹ mọ̀jọ̀ ń parọ́ tàn yẹn jẹ́ ara ń kan wọ́n gbogbo ọ̀nà tó dẹ̀ mọ̀ nílé ayé ìdáná fi dìbò yẹn mo sọ reason kan fún yín nígbà kan pé nígbà tí Awólọ́wọ̀ ń contest pẹ̀lú pé ó ṣàfẹ́ di president Nàìjíríà tí wọ́n rí ìròyìn tí Awólọ́wọ̀ jẹ́ wípé ẹni tí máa ń yẹ̀ ìwé àtẹ̀yìn ìwé tó ti kọjá lọ tí máa ń yẹ̀ wò ni pé ẹ̀yin past government kí ni ibi tẹ́ ẹ bá ṣe dé owó ilé ìbò ló ṣe jẹ́ wọ́n mọ̀ pé ìròyìn bẹ́ẹ̀ l'Awólọ́wọ̀ ni òun ṣe gbà káwólọ́wọ̀ rule ẹni tí ó máa yẹ̀ di wọn wò wọ́n believe pé ó lè ní Tinubu ni wọ́n ṣe dìbò fún Tinubu irú èèyàn bíi tiwa náà ni Àsàmú Àkéṣì owó tá a bá pa lójú mẹ́jà náà tán lè dé bọ́rọ̀ ìtàn pé wọ́n nu Àsàmú Àkéṣì Àsàmú Àkéṣì Àsàmú bá a ṣe máa ń pè wọ́n ní Haúsá nìyẹn owó tá a bá pa ń sìn ká náà tán lè ní kó mọ́ dọ̀la ká wá bẹ̀rẹ̀ tọ̀la again torí pé Ọlọ́run ló lẹ̀mí wa thinking wọn nu o Ọlọ́run ló lẹ̀mí lọ́dọ̀ tá a bá ti pa lé ní agbọ́dọ̀ náà tán lé ní irú ẹ̀ ni wọ́n principle wọn nu. Now tá a bá wá wọ gọ́ọ̀mẹ̀ntì pé bóyá Tinubu wá hand over ìjọba lé wọn lọ́wọ́ torí kò síbẹ̀ ṣe fẹ́ ṣe àwọn ìjọba bọ̀ sọ́wọ́ wọn kò sọgbọ́n tẹ́ fẹ́ dá lábẹ́ ọ̀run manipulation no manipulation eléyìí tí ò ju aburú mọ́kù tó sọ bí àbí kí ló pọ̀ orúkọ rẹ̀ funny thinker màá tẹ̀jẹ́ kẹ́kẹ́ kọ́ gbọ́ ọ̀rọ̀ funny thinker náà bó ṣe àwọn attribution tó attribute wọn bàbá Bọ́lá Ahmed Tinubu tó wá fi wọ́n wé Awólọ́wọ̀ ibi tí mò ń lọ gangan nìyẹn ẹ gbọ́ ohun tó sọ. ẹ kú dédé àsìkò yẹn alára wa ọ̀rẹ́ yín agbẹ́dẹ̀gbẹ́yọ̀ ní o Wálé Aburúmọ̀kù ló kọ mi àsàkù ọdún àsìkò ìyèdún ẹ̀mí wa sọ̀pọ̀ ẹ̀ láyé mo ṣe fọ́nrán kan kọ̀pẹ́kọ̀pẹ́ nípa títóbi Bọ́lá Tinubu ọmọ olódòdẹ àti pé bí ó ti ṣe nira fún ẹnikẹ́ni láti lè rí ìjọba náà jágbà lọ́wọ́ rẹ̀ nínú ètò ìdìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́dún 2027 làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lábala àríwísí oníwà ń sọwọ́ ẹlẹ́yìn ń sẹ̀yìn oníkálukú ń sọ ń tọ́bọ̀n lẹ́nu ó wá ní ọ̀rọ̀ kan tí ojú mi sálẹ̀ sí ń bẹ̀ torí pé ọ̀rọ̀ pọ̀ lábala àríwísí kìí sì ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n láǹfààní àti rí ṣùgbọ́n ọlẹ́yọ kan nú ẹ̀ tójú mi sálẹ̀ sí ń bẹ̀ ó ní ti bàbá wa kan tó sọ̀rọ̀ pé ọmọ Aburúmọ̀kù ọmọ tó ń ṣe o fún ọ láti lè sọrú ọ̀rọ̀ báyìí ó ní láti jẹ́ wípé ọmọ nípa ọ̀rọ̀ òṣèlú rárá wọ́n pé wọn mọ̀ nípa òṣèlú pé mọ̀kàn mọ́ pala ẹnu ni wọ́n wá pé bí wọ́n bá bí Tinubu dáa wípé kó run free and fair election bí ọba ní lucy èyí ni pé kí ó ṣe ètò ìdìbò tí ò ní lẹ́jà ń bá kàn ní tọ́jú wípé gbogbo ọmọ orílẹ̀-èdè yóò láǹfààní àti ìdìbò tí á gbọ́n bí tó bá wù wọ́n àti fún ẹni tó bá wù wọ́n gangan. Bàbá wa tó kọ irú ọ̀rọ̀ yìí sí abala àríwísí wọ́n láyọ̀ láti sọ fún yín pé ẹ̀yin gangan lọmọdé nínú ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà o torí pé bẹ́ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ ń jẹ́ ó yé yín lónìí wípé kò sí ìgbà kankan nínú ìtàn orílẹ̀-èdè ibikíbi lágbàáyé tí wọ́n ti máa dìbò tí kò lẹ́jà ń bá kàn nínú kò sí níbikíbi ìwúlò agbára lápá ibikíbi lórí ilẹ̀ ayé ni kéèyàn ó lò ó
kí lẹ rò pé mo ṣe ń pín ẹ bá ń bẹ lórí àga àpèrè àṣẹ gẹ́gẹ́ bí aláṣẹ lọ́wọ́ ìyẹn irú wọn ò ṣe é kó kéré agbára tí ń bẹ ń bẹ láti ṣàyíní kí òun àyíní padà náà ní àbí kí ni ń wí ọ̀ ń bẹ lórí àga àpèrè àṣẹ ó sì mọ̀ pé wọ́n bá fààyè kinní yìí lẹ̀ àwọn ará bí yóò gbèrú ọ látẹ̀yìn o sọ́wọ́ àfààyè ẹ̀ lẹ̀ ní wọ́n ní gbàdá mọ́ danlẹ̀gùn mọ́ danlugbó gbèsè lójú eré ni àbójú ìjà tá à ń jà lọ́wọ́ tèmi àti ẹ̀ ń fa nǹkan mọ́ra wa lọ́wọ́ tá à ń ṣe fanfà lọ́wọ́ tí mo sì lágbára àti ṣe àyíní kí òun àyíní padà ńlá náà ti abracadabra ọwọ́ á pé bí ẹ bá bí mi dáa kí n mọ̀ ṣe kí mo wá fi jù ọ lọ bí n bá ṣe yín tí mo fi jù ọ lọ náà nù yín tí Tinubu fi ju ẹnikẹ́ni lọ lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí ààrẹ tí ń bẹ lórí àga àpèrè àṣẹ náà nù. interviewrate Adeleke mara àwọn top candidate lára àwọn tí ó ṣeé ṣe kó dìbò wọlé nínú ètò ìdìbò tí ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun òun náà nìyẹn the fact pé ó ń bẹ lórí àga àpèrè àṣẹ lọ́wọ́ ó ti kọ́kọ́ fún ẹ ní hedge ahead every other candidate ẹ̀wọ̀n á ní pé tí wọ́n bá bí Tinubu dá kọ́mọ̀ ṣe mọ̀gòmọ́gó ìwọlé ní mọ̀gòmọ́gó lọ́wọ́ kọ́ ọmọ lónìí kí ni ìwúlò mọ̀gòmọ́gó ju kéèyàn ó lò lọ èèyàn nídà lọ́wọ́ ẹ pé ọmọ fi èyí ìdà ń bẹ lọ́wọ́ èèyàn ẹ pé kọ́mọ̀ fi ìdà ń jòwèrè lọ́wọ́ ìdà àṣẹ ń jòwèrè ẹ wá pé kọ́mọ̀ fi ẹni bí ẹ bá bí dá ẹ̀yin lọ gbé ẹ lórí láyà ẹ lọ gbé ogun ká ẹni tí ó ní ìdà lọ́wọ́ ẹ ń tẹ́ èkú ìdà ń bẹ lọ́wọ́ ẹ lọ gbógun ká mọ́lé ẹ wá sọ pé bí ẹ bá ti bí dá ẹ lọ sọ fún kọ́mọ̀ fi dá rẹ o kọ́mọ̀ fi bá wo kọ́mọ̀ bá yín fẹ́ yín ni wá tiẹ̀ wá yàtọ̀ fún yín gan ṣe rí ẹni ẹ̀ ń bá ta yìí kì í ṣàpọ́nlé kì í sì ṣàpọ́ndùn o ọmọ aburú mọ̀gbọ́n kí n mọ̀ dé ìnà pẹ̀lú ó tóbi ju Awólọ́wọ̀ lọ nínú òṣèlú orílẹ̀-èdè yìí o gbogbo ẹnu ni kì í ṣe pé bóyá mo yọ wí o kò sì jábọ́ bóyá kí n tún wí kẹ́ ẹ lè tún gbọ́ dáadáa lọ́wọ́lọ́wọ́ àti ní gbogbo àwọn ìgbà tá a ti lò sẹ́yìn ń wọ́n sọ́la mọ́ òtòrò òsà òkè lọ́mọ̀lá Bọ́lá Tinubu Àkànbí ọmọ olódòdè ó tóbi ju gbogbo àwọn olóṣèlú tó ti rí kọjá lórílẹ̀-èdè yìí àti olóṣèlú tí ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kódà ó tóbi jọba Fẹ́mi Awólọ́wọ̀ mo tún tún wí kẹ́ ẹ lè gbọ́ dáadáa fún bí èyí àwọn tí wọ́n ń pè ní winning political advantage ó sodo sí apá ọ̀dọ̀ àwọn APC lọ́wọ́ yìí tayọ ẹgbẹ́ òṣèlú mi o báàbá nífẹ̀ẹ́ kọ̀ tanná fúnra wa ẹni ọba sì pò wọ ọ̀tẹ́rù lọ́rọ̀ Tinubu á jẹ́ pé yín fẹ́ tanná ti ẹ̀ ní o ìwọ̀nba èyí tí ó fi tanná ló mú ẹni ọba pò wọ ọ̀tẹ́rù. ẹ̀kẹ́ wa mọ̀ pé bí ẹ bá bí dá kọ́rọ̀ free and fair election ìwọ gan fúnra lára rẹ̀ èkú dálé wà lọ́wọ́ rẹ̀ kí wọ́n gbógun ká ọmọlé kọ́ ọmọ fi ara àjálẹ̀ yín wà àbí kí ni wọ́n ń wí ṣé ẹsẹ̀ ń ronú bí ọmọ àgbékọ́ ń roko. ojú aburúmọ́kù sọ níbi tẹ́nu rẹ̀ dùn dé ẹ̀ǹpẹ́ ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀ ó ní bàbá Bọ́lá Ahmed Tinubu ó ní òṣèlú lọ́wọ́ ju Awólọ́wọ̀ lọ ó ló gbàǹgbàjà Awólọ́wọ̀ lọ ibi tí mo wá ń lọ mo dé bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe bẹ́ẹ̀ lórí nínú ètò ìṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ṣe ti ní rẹ́kọ̀dù Awólọ́wọ̀ ojú aburúmọ́kù dáwólọ́wọ̀ mọ̀ wọ́n dàbẹ́ pé kéré nígbà táwólọ́wọ̀ ló gbà kó tó nípa Awólọ́wọ̀ kú 87 ó dàbẹ́ pé ìmọ̀ bóyá ọjọ́ orí yín wẹ́ nígbà yẹn mọ̀ ń táwólọ́wọ̀ dánwò mọ́ ní táwọn Tinubu ní lọ́wọ́ ni jímìkì kéèyàn fún yàn lówó àwọn Awólọ́wọ̀ òde ní ó tán tó jẹ́ kí orin Tinubu wà lórí ahọ́n everybody nìyẹn owó gbogbo tẹ́yìn náà pírẹsìtẹ́ fún Tinubu ìtorí owó ni gbogbo ya yóò ṣíjú àánúwò yìí yóò bùn yín ní nǹkan èmi ò ní kó mọ́ bùn yín ní nǹkan ṣùgbọ́n mo fẹ́ kẹ́ lọ́ọ́ máa kankan lénìí màá ka iṣẹ́ táwólọ́wọ̀ ṣe ẹ̀ wàá ka ti Tinubu náà ṣe nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tọ́ka pé Tinubu ló ṣe kínní mò ń bọ̀ mo fẹ́ ka iṣẹ́ Awólọ́wọ̀ 10 ẹ wàá ka ti Tinubu mo fẹ́ kẹ́ ka 3 péré ti Tinubu ló ṣe kínní 3 péré ni mo need èmi ò need kan mi bọ̀ èmi ò ka 10 10 against 3 mo fẹ́ wò ó. Awólọ́wọ̀ introduce ẹ̀kọ́ ọ̀fẹ́ first ní West Africa kò síbi tán ti ṣerú ẹ̀ rí ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn ni gbogbo àwọn tẹ́ ń wò tán pé Gbajabiamila lénìí gbogbo àwọn Tinubu yìí gbogbo wọn pátá ló gbé wọn dépò tí wọ́n wà lénìí mo rí yẹn kà ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ náà fi bí ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo àwọn tẹ́ ń wò lénìí gbogbo àwọn tán bí ní 60s tán bí ní 50 ìwòsàn ọ̀fẹ́ náà fi bí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń wò
níjọba lénìí táwọn à ń jọba gbogbo àwọn Ṣèyí Mákindé yìí ìwòsàn ọ̀fẹ́ ọ̀tútù ọ̀fẹ́ náà bí wọn sí gbogbo àwọn Adémọ́lá Adélékè ìwòsàn ọ̀fẹ́ ọ̀tútù ọ̀fẹ́ ni wọ́n fi bí gbogbo wọn kò sẹ́ni tó sanwó ẹ lọ béèrè níbi tí wọ́n bí wọn sí kò sẹ́ni sanwó gbogbo àwọn gọ́vnà tó wà nílẹ̀ Yorùbá lénìí gbogbo àwọn Sanwó-Olú tẹ̀ ń wò yìí skul ọ̀fẹ́ ni wọ́n lọ skul ọ̀fẹ́ kí gbogbo wọn jáde síta kan sọ pé àwọn ò lọ skul Awólọ́wọ̀ kí wọ́n bọ́ síta ká ní ìwé Awólọ́wọ̀ kọ́ làwọn kà ìyẹn jẹ́ ení ó jẹ́ èjì gbogbo industrial layout tẹ́ rí nílẹ̀ Yorùbá àti tẹ́ rí ní Èkó àti Ìbàdàn industrial layout ẹ lọ ti findings lé lórí iṣẹ́ Awólọ́wọ̀ ni tí ìjọba Ọbásanjọ́ padà ta gbogbo ẹ̀ fáwọn sọ́jà iṣẹ́ Awólọ́wọ̀ ni ó di mẹ́ta Awólọ́wọ̀ ló ronú pé nígbà táwọn èèyàn ń lọ Mẹ́kà láti Nàìjíríà pé wọ́n wá lọ ń sùn síta ilẹ̀ ilẹ̀ náà ń sùn sí dèní wọ́n ti sùn sílẹ̀ lẹ́ o nígbà yẹn wọn pọ̀ púpọ̀ gbà nísìnyí wọ́n ti pọ̀ gan ilẹ̀ ilẹ̀ náà ń sùn lénìí ní Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ ilé afford owó hòtẹ́ẹ̀lì tẹ́bárìyàn tó kó 10 million jọ tó lọ Mẹ́kà Nàìjíríà kò ní owó tí ó fi sùn sí hòtẹ́ẹ̀lì tí ó fi dé gọ́ọ̀mẹ̀ntì ń ran ọgọ̀rọ̀ àwọn èèyàn lọ pé àti sanwó àwọn èèyàn tí ń lọ hajj àwọn èèyàn tí ń lọ hajj ò lè afford owó hòtẹ́ẹ̀lì 2-3 nights ẹ lọ wò wọ́n orí títì náà ń sùn ní Mẹ́kà tí wọ́n daṣọ ra náà tútù ìmí ò dé ẹ wá láwọn èèyàn ò ní kú Awólọ́wọ̀ ronú nígbà tó wà níjọba ó lọ kọ́ ilé sí Mẹ́kà fáwọn ará orílẹ̀-èdè ìlú ìpínlẹ̀ bá ti dé ọ̀hún nílẹ̀ Yorùbá especially Western region ìran Yorùbá ló kọ́ fún pé tán bá ti dé ìlú Mẹ́kà tán lọ ṣe hajj wọn ò mọ̀ ríbi sùn sí Awólọ́wọ̀ kọ́ ẹ ní àwọn òwò ní ń lo léyìn lénìí àwọn ìjọba yín wọn ò ronú àti kọ́ mi sí wọn ò sì ronú àti fikún ilé tó wà ńbẹ̀ tó gbé ká expand ẹ̀ wọ́n gbà lọ́wọ́ àwọn tálíkà táwólọ́wọ̀ kọ́ fún Awólọ́wọ̀ ìsáà ṣe mùsùlùmí ìran Awólọ́wọ̀ ìsáà lọ Mẹ́kà ó di mẹ́rin Awólọ́wọ̀ ronú ní UK ó kọ́ ilé fún Western region owó kòkó ló fi kọ́ kò tí ì sépo owó òwú àtowó kòkó owó agriculture ni Awólọ́wọ̀ fi kọ́ ilé tó kọ́ tán pé Nigerian House ní London nítorí àwọn ọmọ Nàìjíríà tá bá lọ wọ́n á lè mọ tó bá jọ ọmọ ilẹ̀ Yorùbá tá lọ kàwé lọ́hùn wọ́n á lè mọ ríbi dé sí Ọbásanjọ́ gbà lọ́wọ́ Yorùbá ó gbé fúnjọba Nàìjíríà the same Ọbásanjọ́ òun ni wọ́n lò lénìí tó ń pè ní Nigerian House ẹ lọ béèrè èmi ò dé London rí o ṣùgbọ́n mi rí Kánò tán mo dẹ̀ ń rí ní gbogbo bàtà àwọn èèyàn sọ pé Nigerian House làwọn sùn tó bá jẹ́ àwọn tó lọ tó jẹ́ dignitaries láti Nàìjíríà tó jẹ́ àwọn èèyàn tí ìjọba rán lọ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ní even president Nàìjíríà náà máa dé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan wọ́n gbà lọ́wọ́ tálíkà ó di mélòó ó di 5 Awólọ́wọ̀ ló mú rédíò station wọnà ilẹ̀ Yorùbá ó di 6 Awólọ́wọ̀ ló mú TV station wọlé Yorùbá ó di 7 kò di 7 Awólọ́wọ̀ wá ronú pé Ìbàdàn kì í ṣèlú òun báwólọ́wọ̀ ṣe kàǹkà tó láyé kò wọ́n pé Ìbàdàn kì í ṣèlú òun kó wá gbé capital city ilẹ̀ Yorùbá kó gbé lọ Ìjẹ̀bú Òde àbí kó gbé lọ sí Rẹ́mọ pé ta ló fẹ́ bí mi tó bá dánwò kò sẹ́ni tí ó bí ibẹ̀ ní màwá love for life wọ́n sì jẹ́ kó wọ́n jẹ́ kó remain nìbàdàn dọ́là nínú structure ilẹ̀ Yorùbá gbogbo àtèkìtì ni o àtìjẹ̀bú ni o àtòǹdó ni o àtọ̀ṣun ni o àti anybody I believe yìí pé capital city ilẹ̀ Yorùbá Ìbàdàn ni. ó di mélòó ó di 8 àwọn Awólọ́wọ̀ yìí ni wọ́n form àwọn Awólọ́wọ̀ ni wọ́n form
Oòduà investment Oòduà investment eléyìí tí Wema Bank wà ń bẹ̀, Cocoa House wà ń bẹ̀, tí airport hotel tó wà Ìkẹjà wà ń bẹ̀, àti kí ló ń kọ́ ṣé Royal Hotel àbí nǹkan kan tá à ń pè ti Ìbàdàn yìí, mo gbàgbé orúkọ hotel yẹn, tó jẹ́ pé àwọn ìtàn ti kọ́lé látìgbà yẹn. Gbogbo 6 state governors ilẹ̀ Yorùbá ló ń mójútó Oòduà investment. Ó di 9. Ní history orílẹ̀-èdè yìí, the first place tí wọ́n ti kọ́kọ́ kọ́ ilé tó ga jù tó jẹ́ skyscraper 25 story takọ́ sí ìlú Ìbàdàn tí gbogbo West Africa ń pariwo pé wọ́n ti kọ́ lẹ́kan tó ga o, Awólọ́wọ̀, ìjọba Awólọ́wọ̀ ló kọ́kọ́ kọ́ 25 story Cocoa House tó wà Ìbàdàn, iṣẹ́ àwọn Awólọ́wọ̀ ni. Kí ló jẹ́? Ó jẹ́ 10. Ẹ wá ka ti Tinubu 3 péré. At least ọ̀nà sáà ti ń lọ́dún 3 lọ nínú agbára, ó sì ti lọ́dún 8 rí lẹ́kọ̀ọ́. Ẹ sọ iṣẹ́ rẹ̀ tó nítumọ̀ nínú ìgbésí ayé ìran Yorùbá, pé iṣẹ́ yìí wọ́n ṣe fún tálíkà ni, wọ́n fẹ́ káwọn èèyàn less privileges kí wọ́n enjoy ìjọba Tinubu. Ẹ sọ Òjó Aburúmọ̀kú, ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi táàgì ẹ̀, kẹ́ gbé fídíò dọ́dọ̀ rẹ̀ kó rí wò. Wọn ò tí ì bí Tinubu kó bí ti rẹ́kọ̀dù Awólọ́wọ̀, mo tó sọ òun fún ara ẹ̀ sọ, ó lóun ò tẹ́rú tó lè wọ bàtà Awólọ́wọ̀. Wọn ò bí ṣé èèyàn kan lè ní àánú débẹ̀ ni, àbẹ́ èèyàn kan ní ẹ̀mí débẹ̀? Kéèyàn ní ẹ̀mí nítorí àwọn èèyàn rẹ̀. Tinubu ò fẹ́ràn Yorùbá. Ẹ sọ ìran ibi tó ti fẹ́ràn Yorùbá. Ní Ṣàngó ń bí ní gbogbo inú ìgboro Ọ̀tà mi báyìí, àwọn èèyàn fẹ̀mí wọn dìbò fún Tinubu pé kó lè wọlé, pé ọmọ wa nẹjọ́ ṣe, ọmọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Gbà tí Tinubu ó ronú pé òun yẹ kóun ṣe títì, ó lọ bẹ̀rẹ̀ láti Lagos Island, Victoria Island, ó lóun ṣe lọ sí Calabar nítorí business tiwọn. Wọ́n wá la ọ̀nà sínú igbó tí ń lọ bí táwọn èèyàn tí wọ́n ti dààmú. Ẹ lọ wo condition àwọn tí ń gbé Ṣàngó Ọ̀tà lénìí pẹ̀lú ọ̀nà àdẹ̀páríwọ̀. Wọn ò rí nǹkan kan ṣe sáwọn tẹ́ ní ká máa tẹ̀lé ní gbogbo ìgbàanú. Wọn kì í ṣe lídà, àjẹ̀lú ni wọ́n, àjẹ̀lúrun. Wọ́n ń ṣe nítorí ìjọba nú ilé tiwọn. Mo ti sọ láìmọye ìgbà, Tinubu ò ṣe lídà Yorùbá, kì í ṣe olórí wa. Ó ń fi Yorùbá jẹun lókè ni, ń fi ìjẹ Yorùbá ìfi ń kó wa lómi ọbẹ̀ jẹ. Níjọ́ tá a bá máa realize gbogbo apáta là á jókòó là á máa sunkún, torí yóò padà fi wá sí yẹ̀yẹ́ rẹ̀ gbẹ̀yìn. I know him very well. Yóò padà fi ìran Yorùbá sí yẹ̀yẹ́ pé mo rọ́ọ̀bù wọn, ẹ̀ẹ́rì ọ̀rọ̀ tí mo sọ. Èmi ò ní sọ ju báyìí lọ lórí ìkànnì ilé nìyí. Èmi ń tiyín tòótọ́, Bàbá Àṣà.